Jésù kan. Ṣùgbọ́n torí pé ó jẹ́ òun ni Jésù náà. Òun ni a ṣe wà ní ìlú. Àbáwà ní ìlú náà. Ṣùgbọ́n ó jẹ́ Jésù tó jẹ́ pé Olúwa sọ nípa rẹ̀. Ọlọ́run sọ nípa rẹ̀ nígbà ọmọ bíbí òun nìkan. Òun ni a ṣe lè kọrin tàbí lè yìn lógo. Kò wá nítorí ti ara rẹ̀. Ibi tó wà, is so comfortable. Ọlá rẹ̀ ń bẹ pẹ̀lú rẹ̀. Adé orí rẹ̀ ń bẹ pẹ̀lú rẹ̀. It was just a sacrifice. Ohun tó dẹ̀ ní agbára púpọ̀ ni. Ó ní agbára torí pé a sì ti kọ́ ọ́. And when you look at the book of Luke 22:42 Luke. 22:42 Luke. Praise the Lord. Ẹja ṣe jẹ́jẹ́. Ó ní agbára. Síbẹ̀ ó gbà àdúrà. Kì í ṣe ohun tó dàbí. Òun ni gbogbo ẹ̀dá láti mọ̀ wípé ohun tí o bá ń ṣe. Agbára àti ìmọ̀ tí Olúwa bá fún ọ. Àbí ohun tí o bá lò. Tí ó sì jẹ́ bẹ́ẹ̀. Gbà wípé Olúwa. Kò dájú fún bàbá mi. Kò dájú fún bàbá rẹ. Torí bàbá kan ní. Ẹ kà á bàbá. Wípé bàbá bí ìwọ bá fẹ́ láàbọ̀ yìí ní ọwọ́ mi ṣùgbọ́n ìfẹ́ tí èyí kọ́. Praise the Lord. Yeah. Ó tẹ̀lé òfin bàbá rẹ̀, ó tẹ̀lé àṣẹ rẹ̀. Kò yẹ òkàkà sílẹ̀. Iṣẹ́ tí olùgbàlà tí Ọlọ́run rán. Ó ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́. Kì í ṣe nítorí rẹ̀. Ọlá rẹ̀ ti pọ̀ lákọ̀. Ṣùgbọ́n nítorí ẹ̀. Ìdí rẹ̀ ni bí a bá yìn lójoojúmọ́. Tí a bá yìn ní gbogbo ìgbà. Tí a bá yìn ní ọdọọdún. Ó tó bẹ́ẹ̀ kò tó bẹ́ẹ̀. Torí ohun tí ò ṣẹlẹ̀ ní ayé. Èyí tí ó sì kọ́kọ́ ṣẹlẹ̀ láti ọwọ́ rẹ̀. Wípé Lásárù jáde. After all this, the power of restoration. Number one, number two. Number one, Holy Pastor. Praise the Lord! Praise the Lord! Nítorí mi àti nítorí rẹ̀. For all to be liberated. In total. Not partial.
Jésù ti fi lélẹ̀. Jesus, he has laid this for us. Lórí ìjà rẹ̀. On the cross. Ó sátọ̀. He ran to his father. Òun la máa sátọ̀. We run to him. We run to him. Lórí owó sára yìí. Because he came to the world. Wọ́n jẹ́ ìyà. He was suffered. Torí náà bí wọ́n jẹ́ ìyà lákòókò yìí. We are suffering this time around. Ó ti wọ́n bàbá ti jẹ́ rí. God, and he has experienced that. Bí a bá sọ̀rọ̀ sí ọlọ́kòókò yìí. He has been speaking against this time around. Bí ẹni tó súnmọ́. If the person more closer to you, Tí ó bá sọ náà fún ọ. I'll say no to you. Ó ti rí bẹ́ẹ̀ pẹ̀lú He bàbá. has begun to say that before. Bí ọ̀rẹ́ tó bá ní tó bá kọ̀ ọ́ sílẹ̀. If your friend forsake you, Ó ti rí bẹ́ẹ̀ pẹ̀lú he has bàbá. begun to Jesus before. Ó rò pé àwọn àkọsílẹ̀ wà ní The ìbẹ̀rù. apostle was in fear. Àwọn tó wà pẹ̀lú Jésù. People were watching for Jesus. Sọ́ọ́rí ṣe ìyanu rẹ̀. They saw his wonders. Tó fi ẹja tí ẹja wá. And the prophet Síbẹ̀ ìbẹ̀rù kú ọkàn wọn. fear full their mind. Àlà àpamọ́. They hide themselves Nítorí ìbẹ̀rù. because of the fear of the Jews. Gbogbo èyí ń ṣẹlẹ̀. All this happened Kí àwọn agbọ́nẹ̀ mọ̀. for we to know Wípé that ní ọjọ́ kan. a day A ó wà pẹ̀lú rẹ̀ ní we are ọ̀rọ̀. going to be with him Torí ó ti là kọjá. because he has passed through all these things. Ó practicalize ẹ̀. Practicalize it Ó ṣẹlẹ̀. and it came to pass. Ẹ̀ka tì í. Yóò wá kábàámọ̀ yìí ní ọwọ́ mi. Ó rò ó. You think about it? Ẹrù yẹn pọ̀ lápọ̀jù. How was very heavy. Ẹ̀ka náà. Ṣùgbọ́n ìwé tí Bẹ́ẹ̀ ni. nígbà tí ó ti rẹ̀ ní kí a ṣe. Ẹ ṣe màmá. The will of God, the faith of God will go through. Nígbà tí Jésù láti wá. Jesus went to God Láti kú fún ènìyàn. and to die for man. Nítorí ẹ̀ṣẹ̀ wọ ènìyàn. For sin, Kì í ṣe ní ìtorí tirẹ̀ not sẹ́lẹ̀. because of him. Ó dàbí bí bàbá bá sọ fún ọmọ. Like when Father said, Ọmọ mi kàwé. go to school and then Ìjọ́ni owó rẹ̀ fẹ́ ná owó rẹ̀. go to spend money, Ó tún bẹ̀ ọ́. begging you. Òmíràn pẹ̀lú ìṣòro tí ẹ wà. With people with problems. From one school to another to another. Láti ilé ìwé gidi lọ sí ilé ìwé kejì. With your own money. Pẹ̀lú owó tí ó wà lọ́wọ́ rẹ̀ pẹ̀lú tó ní bí o bá lè kà níbi ìtàbí ẹgbẹ́jẹ́. Ó lè kára. It's very low. Not because of the baba. Kì í ṣe torí bàbá yẹn. Kì í ṣe torí Jésù. Not because of Jesus. Because of àwa ènìyàn. Torí we ni máa ń kà. Àwa tí a wà ní ìjókòó We yìí. can see this morning. Àti gbogbo ènìyàn lágbàáyé. All over the world. Olùgbàlà jí. Savior resurrected. Wà kò sún ọ lọ́wọ́ lákòókò yìí. Yes, for you this time around. Kí ló rọ àjíǹde náà sí? What do you think about that resurrection? Màá gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì wa. As a Christian, Ní gbogbo ìgbà. all this, Ni ó láti máa ṣe àṣàrò rẹ̀. just meditate about that. Ẹni tí a bí. The person was born. Láìsí ìdàpọ̀ ọkùnrin àti obìnrin. The person was a woman. Ó ṣe gbogbo iṣẹ́ tí a ṣe. He did all what he had been supposed to do. Bí a ṣe là á ṣẹṣẹ. As I was being laid to him Láti ọwọ́ Ọlọ́run from wá. God. Pílọ́tù tí ẹ̀fẹ́ yọ ayọ̀ jù. Pilate wanted to over-rejoice. Ó rò pé agbára òní tí òun fi mú Olúwa. He thought it was by his power that captured the Lord. The book of John 19, Ìwé John 10, verse 10. 19:10. Ẹ ṣe, she's connected. Ẹ pàtẹ́wọ́ fún Jésù. Hallelujah. Ẹ pàtẹ́wọ́ fún Jésù. Bí o bá sọ tó bá ṣẹlẹ̀. We say that it will come to pass. Olúwa ni o. It is God. Ìdíje sọ fún gbogbo tí o fi bọ́ láti ọ̀dọ̀ wa. I heard from my father. Olúwa sọ fún wa. I said to you, I said to you, Ẹ kà. Nítorí náà, láti wí fún un pé Pílọ́tù wá wí fún pé. Pilate said to him, èmi ní ìwọ kò fọhùn sí. Ẹ Ìwọ kò mọ̀ pé èmi ní agbára láti dá ọ sílẹ̀. Èmi sì ní agbára láti kà ọ́ mọ́ agbélébùú. ènìyàn. man, Ó ń bá ẹlẹ́dàá rẹ̀ talking to his creator, sọ yáwó-yàwó. talking jargon to his creator. Ẹ kà. Jésù dá lóhùn pé Jésù dá lóhùn wípé. Jesus answered him, ìwọ kìbá sí ní agbára
from above. Láti yẹn crack nígbà tó ta túta. Jésù dá lóhùn pé. Jésù dá lóhùn wípé. Ìwọ ìbá ti ní agbára kan lórí mi. Ìlàtù sí Jésù. Gbàgbé wa sọ. Àìsàn yìí sí ìwọ Jésù. Àìríjẹ mi sí ìwọ Jésù. Ìdààmú yìí sí ìwọ Jésù. And I was saying that's why at times I am praying kí n bá rí ìgboro kí àwọn ènìyàn wà. Ìdààmú tí ń bá àwọn ènìyàn. Ìyà tí èso fi àwọn ènìyàn jẹ́. Wàhálà, ìdààmú. Ṣùgbọ́n ti rí bẹ́ẹ̀ pẹ̀lú bàbá. That's why today, lónìí in remembrance of that day, Ní ìrántí ọdún yẹn, ọjọ́ yẹn, we are joyful. a ní ayọ̀ lọ́pọ̀lọpọ̀. Ẹ kà mọ́ mi. Ìwọ ìbá ti ní agbára kan lórí mi. Filling out to a war. Why let you? That's why you need to tell that trouble. O gbọ́dọ̀ sọ fún ìṣòro yẹn. And that is why you need to tell that O sickness. gbọ́dọ̀ sọ fún àìsàn yẹn. And that is why you need to tell that your son. Ọmọ rẹ ọkùnrin tàbí ọmọ rẹ obìnrin Wọ́n yẹn. máa bẹ́ẹ̀ sùn lẹ́mí lò rẹ ní o. Devil is using you. Ìmọ̀ ẹ̀rọ mi jẹ́. Ó lè má sí níbẹ̀. Ó jẹ́ àdóníkà. Àdóníkà. You need to Sọ wọ̀ wípé I know. èṣù ló lọ. Devil using you. Ẹ kà. Ikọ̀ ṣe pé a ti fún ọ láti òkè wá. Nítorí náà, ẹni tó fi mí lé ọ lọ́wọ́ ni ó ní ẹ̀ṣẹ̀ pọ̀ jù. Hallelujah. And that is why Mi rè bí yẹn. we need to be very careful. A gbọ́dọ̀ máa kíyèsí ara. Tó bá ní ènìyàn tó ń bá ọ They lò, are having to do with you. especially tó bá jù ọ lọ, What are you? whether by age Ní ọjọ́ orí. or in every Ní aspect. gbogbo ọ̀nà. Over silence. Be silent. Ó ní ìtumọ̀. It has a meaning. Jésù ń bù. Jesus was Ìwọ for Pilate. you. Pilate. Ọwọ́ ọ̀gbọ́n máa gbé You ìgbà sí have ọ. brought religion to you and Ṣùgbọ́n kingdom. ṣé nítorí èmi You àti did it because of all of us. Ǹjẹ́ mo mi rò ó ní gbogbo You ìgbà? think about this always. Ǹjẹ́ mo mi rò ó ní gbogbo You ìgbà? think about this always. Ǹjẹ́ mo mi rò ó ní gbogbo ìgbà? You think about this always. Ǹjẹ́ mo rò ó ní gbogbo You ọjọ́? think about this always. Ẹ kà á sì ká. Nítorí náà, nítorí èyí, Pílátù wá ọ̀nà láti dá a sílẹ̀. Ọ̀rọ̀ yẹn ti kà kára. He has touched his mouth. Ehe o, ọ̀nà mi sọ̀rọ̀ yìí. Person speaking. Ó too much. Ó pọ̀. Ó more than him. Ni ó ju òun lọ. Ó tóbi ju òun. Greater than him. Ẹ kà á sì sá. Ṣùgbọ́n àwọn Júù kígbe Àwọn yóò wá kígbe. wípé bí ìwọ bá dá ọkùnrin yìí sílẹ̀, ìwọ kì í ṣe ọ̀rẹ́. Omikájú, we will dance and clap. For the people that have more rice, we eat. Àwọn tó ní ọ̀pọ̀lọpọ̀ rice kò máa jẹun. Pilatu. Pilate. And that is why, Fún ìrèdí yẹn. bí ènìyàn If someone bá tì ọ́ pushing you, ká wo Bíbélì, just examine your Bible thoroughly. Pilatu ti fẹ́ fi ọ lè ní. Pilate wanted to set this man free. Àwa ní kùn láàrin ara They wa. were murmuring. Àmì kùn. Ẹ kà mọ́ mi. Wípé Wípé bí ìwọ bá dá ọkùnrin yìí bí sílẹ̀, o bá dá ọkùnrin sílẹ̀, Set this man free. ìwọ kì í ṣe ọ̀rẹ́ Késárì. ìwọ kì í ṣe ọ̀rẹ́ èṣù, ó ṣe ọ̀rẹ́ Késárì. The friend of yes, Caesar. Bẹ́ẹ̀ lẹ́sẹ̀ sọ̀wọ́ pọ̀.
Yes. Yes, we are together. Any. We are here to praise together. To sing together. To hear the word together. Hallelujah. Shout hallelujah. Ẹnikẹ́ni tó bá ṣá ní ọba, ó sọ̀rọ̀ òdì sí Késárì. Nítorí náà, nígbà tí Pílátù gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí, ó mú Jésù jáde wá. Ó sì jókòó lórí ìtẹ́. Ìdájọ́ tí a ń pè ní òkúta tirẹ̀. Ṣùgbọ́n ní èdè Hébérù, Gàbátà, ó jẹ́ ìpalẹ̀mọ́ àjọ ìrékọjá. Ó jẹ́ ìwọ̀n wákàtí ẹ̀kẹfà. Ó sì wí fún àwọn Júù pé ẹ̀wù ọba yín. Praise the Lord. Ọba tani, ọba gbogbo ayé. Kìí ṣe iná ọjọ́ yìí nìkan. Àyẹ̀ kí a máa láti gbé Jésù sí ìlú. Nínú àwọn ìwé àgbékà máa ṣe kọ́. Wọ́n ní káàbọ̀. Àwọn máa wí títí ní àwọn máa wí títí. Àṣẹ ìtẹ́kùn lónìí. Now we every day, every hour, every minute, even of that your job, and even in your journey in the ministry. And at times you might want to be tired, you might want to be tired about the church and the administration. Egality for this committee area. This group I am saying, even your friends can call you. What is the privilege? One number you have to do. The rest, tell us. You know, ẹni tó gbà wọ ènìyàn. Ìbẹ̀rù mú ẹgbẹ́ fẹ́ kọ́ gbogbo ènìyàn sí ọ̀rọ̀. And that is the essence. Báwo bá gbà rẹ̀? Ẹ̀mọ̀ pé ìgbà tó tọ́ àwọn ọ̀tọ̀ pé ó ti náà máa jí ní òsè. Àkọ́kọ́ àwọn ẹ̀ṣọ́ síbẹ̀. O lè fi ọdẹ yìí dẹ́ ẹ̀ṣọ́, o lè fi ẹ̀ṣọ́ sọ ọdẹ yìí dẹ́ ẹ̀ṣọ́. And that was why the apostles wọ́n sùn. Àná àti àwọn àwọn ọmọ ìṣẹ̀lẹ̀. Àwọn ìwò. Lẹ́yìn kẹta wọn lọ sọ fún wọn. Ẹ má lọ sùn. Ẹ má kọ́ bàbá. Authority over the law. Authority over the law. Olúwa ní jẹ́ bẹ́ẹ̀, Jésù ní jẹ́ bẹ́ẹ̀ o. Ọba títí ayé gbogbo ẹ̀dá rẹ̀ Jésù ni wọ́n júbà rẹ̀. Bẹ́ẹ̀ni, káàbọ̀ ọjọ́ rere làwọn máa wí títí. Òyìnbó nìkan, ìlàjẹ́ nìkan.
Ọkùnrin nìkan. Gbogbo ẹ̀dá. And that is why sentiment is not needed when it comes to the things of God. Eléyìí mú obìnrin o. Eléyìí obìnrin yìí kẹ̀lé ra kò ní ẹran ilé ní. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Nígbà tí a fi dáhùn ọ̀sẹ̀ láti pé orin, obìnrin á pé orin, ìyẹn tó dà wàhálà, ìyẹn tó dà jọ́jọ́jọ́. Ẹ kàwé Ẹlẹ́dàá Olúwa ẹ̀mí alààyè. tó yẹ kẹ́ pa níjọ ìlọ́pọ̀. Ó kéré iṣẹ́ wa níṣẹ́ yìí. Àmín. Ẹ̀ka. Láti ọ̀run ló ti kojú òṣìnà wa. Láti ọ̀run orí ìṣìnà wa ní. Kó lè pè wá sí ọ̀dọ̀ rẹ̀. Kí ọba lè máa wà pẹ̀lú rẹ̀. Kí ọba lè máa ṣe bí ó ṣe ṣe. Ẹ̀ka bàbá. Ọmọ Ọlọ́run pàápàá ni ìwọ tilẹ̀ ń ṣe. Ọmọ Ọlọ́run ni. Kò sí ìgbà tó kà. Olúwa wá wò ó. Bàbá dàbí ti ṣe kí ló ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni àká. Jẹun. Èyí náà lọ ilé ayé yìí. Èyí náà lọ àgbà àwọn ènìyàn. In a distinct way. Joseph. Aya rẹ̀ yóò. Bàbá. Máa fi ń lẹ̀. Èmi ni mo ní. Ọmọ tí ń pẹ́ nínú rẹ̀. Èmi ni. Torí tí ènìyàn bá bá gbé ara. Shout hallelujah! Ẹ̀ka ọmọ Ọlọ́run pàápàá ni ìwọ tilẹ̀ ń ṣe. Bẹ́ẹ̀ni. Kí o bá lè kà wá láwọn kí ènìyàn. Hallelujah! Kí ó bá lè gbà wá náà. Ó wá gbé ara ìrẹ̀lẹ̀. Ara ìrẹ̀lẹ̀. Ara ìyà. Ara tí a máa lè sọ̀rọ̀ sí. Ṣùgbọ́n ènìyàn máa ń wí kó. Bí ènìyàn bá lọ sí Jésù, ó máa wí. Torí ẹ̀ ló ṣe jẹ́ ní gbogbo ìgbà. Aláti máa gbàdúrà. Olúwa. Wá kún mi pẹ̀lú agbára. Ọ̀yìn ló ṣẹlẹ̀ ní àwọn iṣẹ́ àwọn apọ́sẹ́lẹ̀. Ìkejì, ìkẹta, àti ìkẹrin. Agbára Ọlọ́run ni. Kì í ṣe ìtàn ní àjíǹde o. Ohun tí ó ṣẹlẹ̀ ní sẹ́lẹ̀. Ó ṣẹlẹ̀ ní àwọn akọsílẹ̀. Kì máa ń ṣe òwe. Ó wà pírọ́tíkà. Ẹgbẹ́ àpẹẹsà. Wọ́n Olúwa iye. Wọ́n á tọ́kú wò. Ohun tí ó ti di òkú láyé rẹ̀. Ó ló lè máa mọ̀. Torí pé ìlà chẹ́ẹ̀kì rẹ̀. Òun rẹ̀ ti dòkú láyé. Ó fẹ́ manifest. I decree. Ó ṣẹ̀ṣẹ̀ lọ ṣe test mi. Ìrájà àbísọ̀rọ̀. Wọ́n wá ní túmọ̀ yẹn ti pàdé ti pẹ́ o. Gbogbo ṣe ló sọ sí ẹ̀sùn. Daniel. Uncle. Yo. That's very beautiful. This child wasn't like this before. And a time after time. Miss Sandro, something just triggered. It just happened. Every sickness.
Ọ̀gá aláṣẹ lórúkọ Jésù. Ara lọ sí ibi tí ó ti wá o. Ó ní ara lọ sí ibi tí ó ti wá. Ara lọ sí ibi tí ó ti wá. Wọ́n ní kì í jà tẹ́lẹ̀. Never fight before. We just change. What you fight before? Orí pẹ́ Jésù fojú ìdè. Jesus died and resurrected. Jesus will renew you. Ẹ̀ka. Olúwa iye. Wọ́n ní olúwa iye. Lord of life. Òwò àtọ̀ ikú wò. He came to test death. So tá a la fẹ́ sọ̀rọ̀ olúwa. Jesus, Ẹ mọ bí mo ṣe mọ̀ kó bá dà. we all know. Òǹkó tó bá fẹ́ láyé ọdún yẹn. Desire. Òǹkó tó bá fẹ́. Whatever the desire. Olórí. Ẹni Ó fẹ́ jẹun. What to Ó eat? pàṣẹ. yes, Ó fẹ́. What to eat? Ó pàṣẹ. ẹni Ètò. Total. Near. And that's your business. And that's your organization. Whether private or you're an employee. Or is it contract? The liberation power of Jesus. Shining order. Shining order. Shining order. Láti fi iná rẹ̀ hàn. Ó sùn ní ibojì. Ọ̀gá máa ń ju ọ̀gá lọ. Ó gbọ́dọ̀ jọba lọ. So that we will know who to run to. And we have to run to Jesus. We have to run to Jesus. We have to run to Jesus. Come what may. Àpèyàn méjì mẹ́ta pọ̀. Nǹkan bá bàbá tó ṣẹlẹ̀. Gbàdúrà. Gbàdúrà. Síta ni. Sí Jésù. Ẹ̀ka sá. Láti fi ipa rẹ̀ hàn sùn ní ibojì. Ó fẹ́ demonstrate yẹn. Ó fẹ́ demonstrate yẹn. Olóòtú Olúwa. Káàbọ̀ jọre là ó máa wí títí. Bẹ́ẹ̀ni. Àṣẹ tẹ ìpínlẹ̀ ọ̀rọ̀ títí wá. Tú ìgbèkùn sílẹ̀. Tú ìgbèkùn sílẹ̀. Tí èsì délẹ̀ mọ́. Jésù tẹ̀lé mọ̀. Àwọn tó ti ṣubú. Àwọn tí ó ti ṣubú. òfin wọn dìde. Ìṣubú wà ní àyà ṣubú náà. Ẹlẹ́nu ìṣubú. Ó lẹ́nu báyìí báyìí ló fà. Ó ti dọ̀wọ́ ara rẹ̀ ni. Olúwa ò kí ẹ̀. Mo tó kí ẹ̀ sí ní pé kó wá gbà ọ́ náà. Kó lè ní ìyè. Ìwọ tí ó ti ṣubú. Olúwa gbé ọ dìde. Ọ̀dọ́ tó ti ṣubú. Olúwa gbé ọ dìde. Ọ̀dọ́ tó ti ṣubú. Olúwa gbé ọ dìde. Ọmọdé tó ti ṣubú. Olúwa gbé ọ dìde. Fún ẹ̀tẹ̀ ẹni tó tẹ̀lé tẹ̀lé. Ti yé. Àná àbọ̀tẹ̀lẹ̀ kò ní àbábọ̀. Àbábẹ̀. Àwọn mímú kún òun náà jẹ́. Ó fi. Àwọn àwọn afọ aláàjì ní òun. Òun la fi rẹ́. Ó fi mi yé wọn. Ó lọ fún náà ní ẹ̀kẹ́jẹ̀ kẹta. Tí mo fẹ́ lọ gba agbára. Tí mo fẹ́ lọ ṣẹ́gun. Ó gbàgbọ́ àlọ́kọ Jésù. Àárẹ̀ ò ní mú ọ. Àwọn tó ti ṣubú ní ọjọ́ wọn nílé. Gbogbo àwọn tó ṣubú lẹ́ẹ̀kan sí. Olúwa yóò gbé wọn dìde. Irú ìṣubú wo? Ìṣubú ẹ̀ṣẹ̀. And now we are here together. Marking the remembrance. That Jesus is risen. Síbẹ̀ kò ti ṣubú. Olúwa gbé ọ. Ó lè jẹ́ ìdílé ló máa ń lọ sí ìgbà. Ìyàwó rẹ̀ ti ẹ̀yìn báyìí sọ̀rọ̀ rárá. Gba the commander. Ó máa gbé pé Jésù ká the commander ọkọ̀. Ọkọ̀ rẹ̀ ò lè bá a sọ̀rọ̀. And we are celebrating the season together. Bàbá rẹ̀ ò lè bá a sọ̀rọ̀. Ọ̀rẹ́ rẹ̀ ò lè bẹ̀ wá ìmọ̀ràn. Àsọ̀tẹ́lì rẹ̀ ò lè bá a sọ̀rọ̀. Olórí ìjọ
ṣe ètò. Hallelujah. Ìwọ ni Alpha tó ní ká. Ta ló sọ ẹ bẹ́ẹ̀? And that's why you see some car orin ìrìnàjò dáadáa. And the rest of them will Alpha tó ní ká. Praise the Lord. Hallelujah. Ẹ̀ka. Fi ojú rere rẹ hàn. Jẹ́ kí ayé ríran. Ṣé àwọn ènìyàn rẹ̀ wọ́n fọ́jú? Bẹ̀rẹ̀ sẹ́sẹ́ lọ́sọ̀ pé kó tàtà fisikálẹ̀ ìwé àìpọ̀lẹ̀. Àwọn tó fọ́jú ní àwọn tó wà nínú ẹ̀ṣẹ̀. Jésù ti díǹde. Kò yẹ kó wà nínú ẹ̀ṣẹ̀ mọ́. Ó ti jíǹde. Ó ti jíǹde. Ó ti jíǹde. Kò yẹ kó wà nínú ẹ̀ṣẹ̀ mọ́. Ó lè sọ pé ó ti pẹ́ nínú rẹ̀. Ìwọ́n ní a ní Jésù fẹ́. Àwọn lè sọ pé ní òun nínú tí wọ́n benefit. Jésù pé ọ. Ìbí ni sọ wípé àkàrà tó dà lẹ́ni kó dá lọ́dún èmi. Ṣùgbọ́n òfin rẹ̀ kò ní. Ọ̀nà ti Jésù ní ọ̀nà yíyé. Ìbá tó ní o. Àwọn náà sọ wípé I do not want crowd. Wọ́n mọ̀ bí àwọn tí ó bẹ̀rù. Sọ fún ọlọ́run. Jésù máa jíǹde. Ó mọ ọ̀rọ̀ nínú ọ̀pọ̀lọpọ̀. Ṣùgbọ́n aláti tún sọ nípa rẹ̀. Ẹ kábàlà. Túbú mọ́lẹ̀ wá dé. Ìmọ́lẹ̀ mi. Gbogbo ọgbẹ́jọ bí òkùnkùn. That is confusion. In your home. In your work. In the life of your children. Àbí ẹlẹ́yìn tí èṣù ti pèsè pèrò. Ní ọjọ́ iwájú. Ọ̀rọ̀ ló máa ń ta ìmọ́lẹ̀ sí. Ọ̀rọ̀ ló máa ń ta ìmọ́lẹ̀ sí. Ọ̀pẹ ọlọ́pàá ayé. Olóòtú bí ó ṣe.
Thank you.
Olúwa ní ìfẹ́ àwọn ọmọ ènìyàn ní. Ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo dá. Sọ pé ẹnikẹ́ni kó má bàa ṣe gbé. Ìjọ kìíní ọ̀sẹ̀ ní kùtùkùtù òwúrọ̀, wọ́n wá sí ibojì. Àkàwọ́ practical tó ṣẹlẹ̀. Lẹ́yìn àgbàdo. Wọ́n á kún ìṣirò fún gbogbo wa. Àjíǹde Jésù yìí. Kí ni ipa rẹ̀ nínú ayé rẹ̀? Báwo ni mo ṣe ń rò? Ẹ̀ka. Wọ́n wá sí ibojì. Wọ́n mú tùràrí wá tí wọ́n ti pèsè sílẹ̀. Àwọn tùràrí wá. Àti àwọn mìíràn bá pẹ̀lú wọn. Wọ́n sì bá àti yóò kúta kúrò ní ẹnu ibojì. Hallelujah. Èyí òkúta náà pẹ̀lú. Mo lè wá gbàdúrà ní ìsọ̀kan àwọn àpòstélì gbogbo òkúta ìdíwọ́. Nínú ayé rẹ̀, nínú iṣẹ́ rẹ̀, àìjọ mínísítì, nínú iṣẹ́ ìrọ̀lẹ́ ọ̀nà àwọn òkúrò. Mínísítì rẹ̀ ó láti ṣe àṣeyọrí. Ọmọ rẹ̀ láti ṣe àṣeyọrí. Aya rẹ̀ láti ṣe àṣeyọrí. Ọkọ rẹ̀ láti ṣe àṣeyọrí. Gbogbo wa ní láti ṣe àṣeyọrí. Nígbà tí wọ́n wọ inú rẹ̀. Nígbà tí wọ́n wọ inú rẹ̀. Wọ́n kò sì rí òkú Jésù Olúwa. Wọ́n wá. Òkúta yẹn ò sí níbẹ̀. Abẹ́ wà ṣùọ́. Àtọ́wọ̀ ibẹ̀. Wọ́n wọ inú ẹ̀. Kí ló ṣẹlẹ̀? Wọ́n kò sì rí òkú Jésù Olúwa. Ó sì ṣe. Bí wọ́n ti ṣe rán kiri ní ìhà ibẹ̀. Àdìmọ́ o. Kí ló ṣẹlẹ̀? Olúwa ṣe ṣeré. Èyí tí Olúwa kọ sí wa. Bó ṣe ń ṣe. Òye mi ò Ọlọ́run ọ̀dà ṣiṣẹ́. Ayé wọlé. Ní ipò tí ó wà, kò ní bí ọ. Orí Ọlọ́run ló ṣe é. Olúwa tó máa fi ògbó fún ní gbogbo ìgbà. Ìdúró rẹ̀ gẹ Ọlọ́run ni. Ẹ̀mí tó gbé ọdúró Ọlọ́run ni. Àdúrà ti ẹ̀yẹ wà nínú wa ní. Ó ní inú tó máa jẹ lálẹ́ o. Bá kọ̀ ọ̀nà ó lè má ṣùgbọ́. Ẹgbàá aládùúgbà bẹ́ẹ̀ ni ìbọ̀dá. Gbà aládùúgbà. Olúwa yóò ṣàánú fún ọ. Àti ẹbí yẹn ti fún àwọn ènìyàn. Lẹ́yìn kéde ọ̀rọ̀ náà. Ìwé ìfowópamọ́ pàṣẹ fún ọ. Ẹni kí wọ́n jòkó. Ó sì gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ. Nígbà tá a. Gbàdúrà lórúkọ Jésù. Àdúrà àjíǹde náà. Ó bẹ̀rẹ̀ sí bọ̀ òwò.
will feed you. Amen. I said, God will feed you. That knowledge that you need in your education. Ọlọ́wà yóò fi kú ọ. Because you have desire to lead. If you are not reading, you are not going to pass on. No, you won't pass your examination. But because you have desire, God has God to read. And you are reading. I decree the mighty name of Jesus. That wisdom, knowledge, and understanding is given unto you. You are walking. As a one walk, clean our money. You are walking. Oh, no, she. Pure water, no time. It is. God will multiply. God will settle you. The mighty name of Jesus. Get me. According to the will of God. But according to the will of God. Olúwa kó sì kí ìdílé ìjọ kẹta. Wọ́n náà ti pẹ́ tó ní ipò yẹn. According to the will of God. Kíyèsí, àwọn ọkùnrin méjì aláṣọ dídé dúró tì wọ́n nígbà tí ẹ̀rù bà wọ́n. Tí wọ́n sì dojú bolẹ̀. Àwọn áńgẹ́lì náà bí wọ́n pé.
Jesus. Who is your Jesus? Listen, Jésù rẹ̀. Who is your Jesus? Orí òkè. Oh, Oh, ṣé Jésù wà bẹ́ẹ̀? is Jesus there? Okay. Fine. Ilé àdúrà. In the church of God? Ṣé Jésù wà bẹ́ẹ̀? Is Jesus there? Ìyàrá rẹ̀. At your inner room? Ṣé Jésù wà Is bẹ́ẹ̀? Jesus there? Ìjókòó kan rẹ̀. This is one seat. Obì kan rẹ̀. This is relax. Àwọn kankan rẹ̀. This is me. Àwọn kankan rẹ̀. This is me. Ó yá wọn kó sọ̀rọ̀. Take and speak. Ṣé báyìí ṣe báyìí. Please, please. Wọ́n wá àlàyé sí. Láàárín àwọn òkú. Maybe you are again. Wọ́n wá àlàyé sí àwọn òkú. Living from the dead. Níbo ni wọ́n á Jésù? Where is Jesus to? Ṣé bàbá mi sọ fún ẹni wọn ní àkílẹ̀ yìí jáde lọ? When you want to see him. Praise the Lord. Ẹ kà mọ́ mi. Kò sí níyìí, Ẹ kà mí. Jesus is not here. ṣùgbọ́n ó jíǹde. Ó jíǹde. Ẹgbẹ́ tí yóò ti wí fún yín. Praise the Lord. Hallelujah. He is not here. Kò sí níyìí. Torí àfikún tẹ́lẹ̀. It is written. He is not here. Kò sí níyìí. Torí gẹ́gẹ́ bí ohun tí a kọ́. As per what it is written. Kó ba lè ṣẹ. I don't come to pass. He is not here. Kò sí níyìí. Torí iṣẹ́ tí olúwa ara rẹ̀ Yes, rẹ̀. I mean, ask me to read. He is not here. Kò sí níyìí. Àti jẹ́ àwọn ènìyàn kúrò nínú ìdè. And to my people. He is not here. Kò sí níyìí. For the purpose of settling you. Láti settle rẹ̀. Kò settle you láti dá orí rẹ̀. Láti jẹ́ pé gbogbo wà ní pípé. Láti jẹ́ pé gbogbo wà ní jíjọ. He is not here. Kò sí níyìí. Ó gbà lọ kọ̀ rẹ̀. Ó gbà lọ kọ̀ mi. Hallelujah. Ṣùgbọ́n ó jíǹde. Ó jíǹde. Ẹgbẹ́ tí yóò ti wí fún yín nígbà tí ó Ó ti sọ fún mi tẹ́lẹ̀. wà ní Gálílì. Bẹ́ẹ̀ni. Pé a kò lè ṣàmá fi ọmọ ènìyàn lé ọmọ ènìyàn ẹlẹ́ṣẹ̀ lọ́wọ́. Bẹ́ẹ̀ni. A ó sì kà á máa gbẹ́lẹ̀ kú. Ní ìjọ kẹta. Ìjọ kẹta. Yóò sì jíǹde. Bẹ́ẹ̀ni. Wọ́n sì rántí ọ̀rọ̀ rẹ̀. Ó rántí ọ̀rọ̀ rẹ̀. Wọ́n sì padà sí ibojì wá. Ó padà sí ibojì wá. Wọ́n sì ròyìn gbogbo nǹkan wọ̀nyí fún àwọn mọ́kànlá. Àti fún gbogbo àwọn yòókù. Ara wa mélòó? How many of them? Àwọn ọkùnrin. 11. Ó lè ní jẹ́ méjìlá. They're supposed to be 12. Méjìlá ni kò ní pẹ́. 12 cannot be there. The remaining one. Lórúkọ Jésù. Jesus' name. Àwọn ìṣubú. Amen. Àwọn tó fa Júdásì tó bí nílé change. Change the whole business. Kí ló tún lè wẹ́ lámú inú? Ó ti wá dé. Èyí táwọn ènìyàn sọ pé ó kẹ́rì sí. Ó tẹ́rì sí ọkọ̀ àdúgbò. Ẹ̀sìn àti ọ̀sán sọ pé wáyé tó ṣe jẹ́ Júdásì. Tí ò ṣe jẹ́ ẹlòmíì. Lórúkọ Jésù. Àwọn ní kọsẹ̀. Àwọn ní kọsẹ̀. Ẹ̀ka mọ́mí. Màríà Magdalene àti Jòhánà àti Màríà ìyá Jákọ́bù àti àwọn mìíràn pẹ̀lú wọn sí tí wọ́n ròyìn nǹkan wọ̀nyí fún àwọn àpọ́stélì. Ọ̀rọ̀ wọ̀nyí sì dàbí ìsọkúsọ lójú wọn. Wọn kò sì gbà wọ́n gbọ́. Nígbà náà ni Pétérù dìde, ó súré lọ sí ibojì. Ó súré lọ. Nígbà tó sì bẹ̀rẹ̀, ó rí aṣọ àlà. This Peter. Ìwọ yìí kò sí sẹ́wọ̀n sẹ́mi nígbà You náà. are not ordinary Peter. Wọ́n lè tún sọ fún ẹgbẹ́ òsì jíǹde. Yes, risen. Hallelujah. Hallelujah. Ẹ̀ka. Nígbà tó sì bẹ̀rẹ̀, Bẹ́ẹ̀ wọ́n. I'm not believing him. Ó fẹ́ ní ó fẹ́ ní. I want to see the evidences. Bóyá ló fún ní ìgboyà. Want something and money? Ní ẹbí ọjọ́ Pentecost. Your Pentecost. Ó fi lè dìde. Arise Pẹ̀lú ìgboyà. with confidence and boldness. Praise the Lord. Hallelujah. Wọ́n á àdúrà. Evidences. Àṣẹ Ọlọ́run láyé wa. Yóò di ìṣẹ́ títí láéláé. Àdúrà kan ni mo fẹ́ kó máa tẹ̀ ní gbogbo ọjọ́. Pray always. Wípé Olúwa. Lord,
pàtàkì Very, lọ́kùnrin. very important. Torí náà ló ṣe ní ṣẹ̀ṣẹ̀ gbé. Not mistake your way. Ẹ̀ka fún mi. Nígbà tó ti bẹ̀rẹ̀ lórí aṣọ àlà. Lórí aṣọ àlà. Ní ọ̀sán fún ara wọn. Ó ti rí kó o ti rẹ̀. Concrete evidence. Yes. Ó ti padà lọ sí ilé rẹ̀. Ẹ̀rú sì yá sí ohun tí ó ṣe. Díẹ̀ sí. Àwọn méjì nínú wọn sì lọ. Níjọ́ náà ní ìletò kan. Tí àpẹẹrẹ bá lọ sí. Ó jìnnà sí Jerúsálẹ́mù. Nímọ̀ ọ̀pọ̀ta fọ́lọ́ọ̀kì. Wọ́n bá ara wọn sọ̀rọ̀. Tó pọ̀pọ̀ àwọn ohun tí ó ṣẹlẹ̀. Ó sì ṣe. Nígbà tí wọ́n bá ara wọn sọ. Wọ́n sì bá ara wọn jíròrò. Jésù fi ààrẹ súnmọ́ wọn. Ó sì sọ wọn rìn lọ. Jesus will appear in your job. In your life, Jesus will appear. In your business, Jesus will appear. Nínú ìjọba Olúwa yóò appear. Nínú àwọn ẹlẹgbẹ́ wa Olúwa yóò appear. Nínú àwọn iṣẹ́ wa Olúwa yóò appear. Olúwa yóò appear. That is the unity of God. He gave them power. You should ask yourself every time, Bí ara rẹ ní ìgbàgbọ́. is Jesus in what you are doing? Ṣé Jésù wà nínú tí o ṣe bí? If Jesus is not in it, Ṣé Jésù kò bá sí nínú tí o ṣe? All the program you are doing. Gbogbo ètò tó lè máa ṣe. is it to the glory of God? Ṣé fún òkú Ọlọ́run ní? If it is not, Tí o bá ṣe bẹ́ẹ̀. you and I have been doing it for years. O lè máa ṣe fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. You can cancel it. O lè mú kúrò, o lè má ṣe wọ́n. You are doing this, you are doing this, you are doing this. If Jesus is not in it, Jésù ò bá sí nínú rẹ̀. or if it's thousands of programs Tó bá jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ètò ló ń ṣe. and well planned, Ó ti fi ìpínlẹ̀ múlẹ̀. Jesus is in it. Jésù wà ní ibẹ̀. For restoration of Jesus Àjíǹde Jésù. must be preached. A gbọ́dọ̀ sọ orúkọ Jésù jáde mọ́ tí ìsọ̀ láti máa wà níbẹ̀ sẹ́ẹ̀. Ìjẹ́ Ẹ kà wọ́n mi. Ó sì bá wọn rìn lọ. Mo bá wọn rìn lọ. Wọ́n wá kú wọn ní ojú. Kí wọn kọ́ má ṣe lè mọ̀ ọ́. Ó sì bí wọ́n pé. Bí wọ́n pé. Ọ̀rọ̀ kí ni ẹ̀yin bára yín sọ? Kí lẹ̀ ń sọ? Bí ẹ̀yin ti rí. Wọ́n sì dúró jẹ́. Wọ́n fa dúró. Ọba dúró. Ọ̀pọ̀ nínú wọn tí àpẹ ní kí ó wà. Sílẹ̀ náà sí ìmọ̀ pé òun ni. ẹ̀rọ ní ìfọ̀ Jesus. Ohun tó orí tó sọ pé tó máa lè halẹ̀. Olúwa fẹ́ kẹ́ kó orí ni. Wọ́n ti tẹ̀lé wọn. Olúwa fẹ́ kẹ́ kó orí ni. God wants you to see it. Òkè Mósè ó bẹ́ẹ̀ rí mi. Moses want to see it. Ó bẹ́ẹ̀ rí mi. Want to see it. Ẹjọ́ wá sí rí mi. Anyone that sees me. Mósè. Moses. Ó yá kọ̀ wá. Come. Mósè. Come to this place. Wá kà ní ìpè sí mi. You are Kí ni not kẹ́kẹ́ going to wọn? see my back. Ojú rẹ̀ dá. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Ẹ kà wọ́n mi. Wọ́n sì dúró jẹ́. Wọ́n dúró jẹ́. Wọ́n fa dúró. Wọ́n fa dúró. Ọ̀kan nínú wọn tí àpẹ ní kí ó wà. Sì dáhùn wí fún wọn pé. Ṣáà ni ìwọ ní Jerúsálẹ́mù. Ṣáàdéjì òní ọlọ́run òkè ni. Bí ìwọ kò sì mọ ohun tó ṣe níbẹ̀ ní ọjọ́ wọ̀nyí. Ó sì bí wọ́n pé. Ó fi wọ́n pè. Kí ni? Kí ni? Wọ́n sì wí fún un pé. Ní ti Jésù ti Násárẹ́tì. Tí Jésù yẹn là ń sọ nípa rẹ̀. Ẹni tí ń ṣe wòlíì. Tí ó pọ̀ ní iṣẹ́ àti ní ọ̀rọ̀ níwájú Ọlọ́run. Bẹ́ẹ̀ni. Àti gbogbo ènìyàn. They knew him. Wọ́n mọ iṣẹ́ tó ti They ṣe. know the work he has done. Ọ̀sẹ̀ nìkan sílẹ̀ fún ẹgbẹ́ ọmọ ọlọ́run a kò rí ọ. A kò rí ibùgbé rẹ̀. Ṣùgbọ́n èmi gbàgbọ́. I believe. Ṣé ìwọ gbàgbọ́? You believe. Èmi gbàgbọ́. Èmi gbàgbọ́. Àti bí
Àwọn ta ní ṣe wí. Àwọn obìnrin. Àwọn obìnrin. Ẹ̀yin obìnrin gbà tẹ́wọ́. Àwọn obìnrin gbà yẹn ní o. Bẹ́ẹ̀ni o. Ìbá àwọn obìnrin náà ló wà lápò. Yes, yes. Ẹ obìnrin rẹ̀ lè jù. Ṣeun ó ní bí Ọlọ́run ṣe dá obìnrin. You know in the physical shape tí wọ́n yàtọ̀ sí ti. So àwọn obìnrin ìkànnì náà lélẹ́yìí. Yes. Wọ́n lè ṣe dáadáa. They are doing well. Wọ́n ṣe dáadáa. They are doing well. Wọ́n ṣe They dáadáa. are doing well. Olúwa yóò máa wà pẹ̀lú yín. Amen. Nínú ìjọba yìí ẹ ò ní ṣe àṣìṣe. Olúwa yóò tọ́jú àwọn ọkọ yín. Olúwa yóò tọ́jú àwọn ọmọ wa. Iṣẹ́ ẹ̀yìn kò ní bí ìbàjẹ́ lórúkọ Jésù. Lórúkọ Jésù ẹ̀mí mímọ́ yóò máa gbé yín wọ̀. Àjíǹde Jésù yóò ṣiṣẹ́ láyé yín o. Yóò níbi ní wọ́n máa sọ pé bẹ̀rù obìnrin àbí lọ́nà táwọn fi bẹ̀rù wọn. Mo ṣe ń kà tí yé mi síbẹ̀. Wọ́n ti máa tọ àwọn ọmọ délé àti ọmọ àjíǹda kó máa yé mi. Tó tọ́ wọ́n ní ká bẹ̀rù obìnrin. Praise the Lord. Wọ́n sì rí i gẹ́gẹ́ bí àwọn obìnrin ti wí. Gẹ́gẹ́ bí àwọn obìnrin ti wí. Ṣùgbọ́n oṣù lára rẹ̀ ni wọ́n kò rí. Obìnrin wọ́n tún lè lò ju kọ́mítì lọ. Men can come on the committee. Tó bá ti lọ, tó bá ti bọ̀, tó bá ti lọ. Sílé tí wọ́n rí ti lè tí wọ́n. When they saw them not see, Wọ́n máa kó. they go to join everything Àwọn àjọ. together. They become one. Ní ìtàkùn sọ. Hallelujah. Hallelujah. Obìnrin ẹlẹ́ẹ̀kẹ́ pàtẹ́wọ́. Ẹ ṣe hallelujah. Hallelujah. Àjíǹde jẹ́ ọjọ́ ayọ̀. Resurrection is a joyful day. Ṣeun ní ọjọ́ ayọ̀, ó fẹ́ kọrin ìwé. It's a Ó ṣe máa kọrin ìwé. joyful day. Àbí? Ẹ̀ka. Ó sì wí fún ọ pé ẹ̀yin tí òye kò dé ló sì kí ìpìlẹ̀ àjà láti gba gbogbo èyí tí àwọn wòlíì ti wí gbọ́. Mọ̀láyọ̀, mọ̀láyọ̀ pé Jésù jíǹde. Mọ̀láyọ̀ pé Jésù jíǹde o. Ọjọ́ ayọ̀ lèyí o, ọjọ́ ìdùnnú lèyí fún wa bàbá. Àwọn máa kọrin kan. Ìfẹ́ ló tó báyìí. Gbogbo parí. Ó ti parí gbogbo iṣẹ́. Tí ó torí wáyé. Bóyá. Ohun tí bàbá fẹ́ Ohun tí bàbá fẹ́. ní Jésù ti ṣe tán. Òun ni Jésù ti ṣe yá. Wàhálà àti ìyà rẹ̀. Hallelujah. Mú ìwé mímọ́ ṣẹ. Praise the Lord. Hallelujah. Wàhálà tó bá wọn yẹn. Jésù ti lé gbogbo ẹ̀. Kí ìwé mímọ́ kó bá lè ṣẹ. Ẹ kà mọ́ mi. Kò sí ìrora wa kan. Jésù kò jẹ ní. Sí ní eléyìí tí ò jẹ rí. Ṣé o mọ̀ fún àgbàgbà níwájú rẹ̀? Ìṣòro tí o lè máa nà kọjá. Àrínúròyìn olùmọ̀rẹ́ ọkàn ní. Olùgbàlà máa rí gbogbo rẹ̀. Ó mọ eléyìí tí ọ̀gá ń ṣe sí ọ. Ó mọ eléyìí tí ó ti ọwọ́ ara rẹ̀ wá. Wọ́n nínú gbogbo rẹ̀ ó lè gbà ọ́. Wọ́n nínú gbogbo rẹ̀ ó lè jẹ́ àbúrò ní ìgbà. Bí o bá gbàgbọ́ ṣá, hallelujah. Ẹ̀ka kí ẹ gbàgbọ́. Gbogbo ẹ̀kọ́ tí àníyàn. Gbogbo ẹ̀bùn All our supplications nípa ìfẹ́ Olúwa by the will of the Lord àti àníyàn. are decided
Ní ọkọ rẹ̀ sì ti mọ̀. Your God has already. oh, you want to do this, you want to Professor do that. And some people, in sincerity, wọ́n ní wípé àwọn fẹ́ sin Ọlọ́run. Àwọn fẹ́ sin Ọlọ́run. No matter their position. Wọ́n lè má rí jẹ tó. Wọ́n lè má rí inú tó. Wọ́n lè má ní tó. Wọ́n lè ní ọjọ́ kan àbí méjì. Wọ́n lè ní orí ẹni ni wọ́n sùn. Ṣùgbọ́n wọ́n mọ̀ wípé níbi àjíǹde Jésù ó lè ṣe ìdájọ́. Ẹ̀ka àmọ́ mi. Ní orí tí a fi ẹ̀kúndé. Orí tí a fi ẹ̀kúndé. Àti ọkọ rẹ̀ mímọ́. Yàtọ̀ gbogbo ẹ̀ṣẹ̀ wa lé. Bẹ́ẹ̀ni. Ó bẹ̀rẹ̀ wò wá sàn. Ẹ̀ka. Ìfẹ́ ló mú kó kú. Ìfẹ́ mà ló mú kó kú. Ó ní òtòṣì. Fúta ni. Èmi òtòṣì. Blame àwọn èèyàn. Don't blame people. Ènìyàn báyìí ló bá ọ. This man, Some people are even blaming their dad that has died for 60 years. Bàbá mi ni ò yẹ lówó. Bàbá mi ni ò gbọ́ mi ní ìwé. Rárá. You are lying. You did not for my father. You for your town. You see me lára. No, move on. Move on. Ẹ̀ka. Wọ́n ìtùkù fún ẹ̀ṣẹ̀ gbogbo. Ó fi ìgbàgbọ́rọ̀ mọ́. Ẹ̀ṣẹ̀ wo ló lè máa dá? Come back to Jesus. Jésù ti kú. Ó ti gba agbára. Ó sì ti dé. Ẹ̀ka. Ní ìgbà ìní gbogbo. Àti ní ìtẹ́ ìdájọ́. Ní ìgbà kíni? Ní ìgbà ìní gbogbo. Ní ìgbà ìní gbogbo. Ìgbà ìní. Má ṣe àṣìṣe bí o bá ní. Má ṣe mistake. It is better. Follow to God. You can call a brother. Má ṣe àṣìṣe. Má lè sọ̀rọ̀ ìgbà sí Ọlọ́run. Má lè sọ̀rọ̀ ìgbà sí àwọn ènìyàn Ọlọ́run. Má sọ̀rọ̀ ìgbà sí ọ̀rẹ́ rẹ̀. Torí aládé ni ọ̀rẹ́ rẹ̀. Aládé ni ìwọ náà. Má sọ̀rọ̀ ìgbà sí. Ó léwu lọ́pọ̀lọpọ̀. Ní ìgbà ìní gbogbo. Ní ìgbà ìní gbogbo. Àti ní ìtẹ́ ìdájọ́. Àti ní ìtẹ́ ìdájọ́. Jésù òdodo rẹ̀ nìkan. Ní ìdákẹ́lé mi. Jọ ṣiṣẹ́ nínú mi. Mo gbàdúrà Olúwa yóò ṣiṣẹ́ nínú ọmọ. Ó ti ṣe fún mi. Sì jẹ́ kí ìfẹ́ mi sí ọ. Àti orí rẹ̀ wọ̀. Sì jẹ́ kí ìfẹ́ mi sí ọ. Àti orí rẹ̀ wọ̀. Ẹ̀yà kan Romans 6 verse 4 to 11. Then we pray together. Ìjẹ́. 6:4. Àfihàn tí sì sínú ikú. Okay. Ẹ̀yin máa kà from that verse to 7. Then 7 to 11. That is our mountain. Where? Ìjẹ́. Ìjẹ́. Àfihàn tí sì sínú ikú. Sì wá wà pẹ̀lú rẹ̀. Bẹ́ẹ̀ni. Gẹ́gẹ́ bí a ti jí dìde. Gẹ́gẹ́ bí a ti jí dìde. Kúrò nínú òkú. Kúrò nínú òkú. Nígbà òkú bàbá. Nígbà òkúta ni. Jésù sọ wípé ohun gbogbo tí òun ṣe gẹ́gẹ́ bí a ti sọ fún òun láti ọ̀dọ̀ bàbá mi. Máa gbàdúrà ní gbogbo ọjọ́ àti ní gbogbo ìgbà. Olúwa kó máa tó ìṣiṣẹ́. Ẹ kà á wọ́n mi. Ẹni bí àwọn pẹ̀lú. Yóò máa rìn lọ́tún ìwà. Pọ́ọ̀lù ń bá àwọn ará Róòmù sọ̀rọ̀. Àti mọ̀ nípa àjíǹde Jésù o. Ẹ kà á. Nítorí bí a ti sọ wá pọ̀ pẹ̀lú rẹ̀ nípa àpapọ̀ ikú rẹ̀. A ó sọ wá pọ̀ pẹ̀lú nípa àjíǹde rẹ̀. Lára ní pé àwọn máa kú ni o. Ọmọ tí mi a máa bá kú ni. Ẹ kà á. Nítorí àwọn mọ̀ yìí pé ká tó ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wa máa tó ilé ìbúrò.
Who must have Ó died? bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Saved from sin. Ó ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Saved from sin. Ẹ kà á. Ṣùgbọ́n bí àwa bá gbá Kristi kú, Bí a bá bá Kristi, If we die with Christ, Bí a bá bá kú. if we die with Christ, àwa gbàgbọ́ pé we believe that àwa ó ti wà láàyè pẹ̀lú we rẹ̀. are alive with Him. Nítorí àwa mọ̀ pé Nítorí Therefore, we all know. àwa mọ̀ pé We all know. bí a ti jí Kristi dìde kúrò nínú òkú, As Jesus a ti jí Kristi dìde resurrected Jesus kúrò nínú òkú. from there, kò ní ikú mọ́. Kò ní ikú mọ́. He has not dead. Ikú kò ní ipá lórí rẹ̀ mọ́. Lórúkọ Jésù, ikú ò ní nípa lórí wa o. Ṣùgbọ́n lọ́jọ́ ọjọ́ kan, A day a máa sùn. Ẹni we die. Tó bá dẹ̀ ti sùn, gbogbo àwọn àtúnṣe tó yẹ kí o ṣe, All the correction is supposed to yára sí lónìí o. do it today. Tó o bá ní ohun tí àjíǹde Jésù, Are we celebrating the resurrection of Jesus? o ní ènìyàn tí kò wá jẹ́ ènìyàn kan, Anyone? ó lè jẹ́ èèyàn bí 100. Already in your mind? Ó dẹ̀ ń celebrate àjíǹde Jésù. Celebrating only your resurrection of Jesus. O ò celebrate àjíǹde Jésù. You are not celebrating the resurrection of Jesus. So bí o bá ní ẹnìkan sínú You are listening to another. lákòókò yìí, This time around, you àyíwá fún ọ. Tó bá tẹ̀lé dìde arise. nílé àdúrà bá ṣe wà yìí. It's not as you are. Inú mi yọ sí ọ. Open up to you. Inú mi yọ sí ọ. Open up to you. Kò tó dà. Ẹ jẹ́ ká tọ̀ Jésù wá lọ. Ṣùgbọ́n bí o bá tọ́ wá pè lọ́kàn Put it in mind. tí ọdún tó ń bọ̀, Next year, ó léwu. very, very dangerous. Ó yà mẹ́ka. Ẹ jẹ́ kí a tọ̀ Jésù wá lọ. Ẹ Ìyá àgbàlá ńlá ni níbi tí òun lọ gbàdúrà. bóyá o ti tó láti January tó ti ka lóko yìí láti báyìí. Àbí praise the Lord. Yàtọ̀ sí kó kà nílé. Reading at Èèyàn wá ní ẹni tó bá ti wá máa gbà. Àbí home. Embracing. bóyá. Our child. Níbi tí ó lọ gbàdúrà. Níbi tó lọ kà mọ́. Kí a wò ó bí ó ti dojú bolẹ̀. Tó mí ìwé ẹ̀dùn. Ó máa ṣe o. Ẹrù ẹ̀ṣẹ̀ wa ni ó gbèrú. Nítorí wa ni. Because of us, Ẹ̀ṣẹ̀ gbogbo ayé. Ǹjẹ́ ìwọ tó jẹ́ ti Jésù? Yóò lò jẹ́ ti Jésù. say it belongs to Jesus. Ǹjẹ́ òun ṣe bí Are Jésù? you really like Jesus? Ṣé òun ṣe bí Are you Jésù? really like Jesus? Nípa ìwà rẹ, By your ó character? dà tòótọ́ mo ṣẹ̀ ọ́. I sin against you. I offend you. Jọ̀ọ́ mo bẹ̀rù má Please, bínú. please forgive me. Ó dà tòótọ́ mo ṣẹ̀ mí. I say I forgive you. Jọ̀ọ́ má bínú. Please forgive me. Ẹ̀ka. Ẹrù ẹ̀ṣẹ̀ wa ni ó gbèrú. Ẹ̀rù ẹ̀ṣẹ̀ wa ló gbèrú. Ẹ̀ṣẹ̀ gbogbo ayé. Ẹ̀ṣẹ̀ gbogbo ayé. Ẹlẹ́ṣẹ̀. Ẹ̀ Bu Olúwa rẹ̀. ẹ̀ Ẹni mímọ́ jùlọ. ẹ̀ Nítorí rẹ̀ ni bàbá kọ̀. ẹ̀. Ayé ti gbọ̀tà rẹ̀. Ó máa ṣe o. Wọ́n hà wò ó. Ẹ̀rọ̀nù. Ẹ̀ Láì kó ẹ̀ṣẹ̀ sílẹ̀. ó máa ṣe o. Ọjọ́ ìdáríjì kọjá. Ọjọ́ ìdáríjì ó ń kọjá wọ̀. Impossible. Ọjọ́ ìgbàlá. Ọjọ́ ìgbàlá. Máa parí rẹ̀. Nítorí ikú tí ó kú sí ẹ̀ṣẹ̀ lẹ́ẹ̀kan. Nítorí wíwà tí ó wà láàyè, ó wà láàyè sí Ọlọ́run. Sí Ọlọ́run. Lẹ́ẹ̀ni ẹ̀yin pẹ̀lú. Kára yín sí bí òkú sí ẹ̀ṣẹ̀. Sí òkú. Sí ẹ̀ṣẹ̀. Bí òkú sí ẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n bí alààyè sí Ọlọ́run nínú Kristi Jésù. Nínú Kristi Jésù. Praise the Lord. Wípé Olúwa. Ọ̀rọ̀ rẹ jẹ́ iye o. Irúgbìn rẹ. Olúwa. Mo bẹ̀ ọ́. A bẹ̀ ọ́. Olúwa jẹ́ kó so èso. Ibi tí a ti mọ̀ ọ́ ṣe. Olúwa bẹ̀ ọ́. Olúwa mọ̀ ọ́ ṣe. Ibi tí a ti ẹ̀ ti rò wípé a mọ̀ ọ́ ṣe. Tí a mọ̀ ọ́ ṣe. Olúwa. A bẹ̀ ọ́. Mú wa mọ̀ ọ́ ṣe. Èyí tí a rò tó dára lójú wa. Tí kò dára. Sórí agbára jíǹde rẹ̀. Olúwa kò yé wa. Ẹ jẹ́ àgbà àdúrà. Let us pray. 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 Olúwa jí lóòótọ́. God, He has risen. Ìdí náà ṣòótọ́. wọ́n sì ní kó olùgbàlà kú. Wọ́n ti ní kí olùgbàlà kú. Wọ́n rí láàyè pẹ̀lú. Wọ́n ní
pẹ̀lú. Gbàdúrà. Gbàdúrà. Ó jíǹde. Káàbọ̀ ọjọ́ rere. Òun làwọn máa wí títí ni o. Títí ni. Wọ́n tún àdúrà báyìí. Wípé Olúwa. Àjíǹde rẹ̀. Jẹ́ kó ṣiṣẹ́ lágbo ara mi. Jẹ́ kó ṣiṣẹ́ lágbo ara mi. Jẹ́ kó ṣiṣẹ́ láyé ọmọ mi. Jẹ́ kó ṣiṣẹ́ láyé gbogbo ọmọ mi. Wọ́n lọ sí ibi iṣẹ́ mi kó ṣiṣẹ́. Agbára àjíǹde Jésù. Ṣiṣẹ́ láyé mi. Ṣiṣẹ́ láyé mi. Ṣiṣẹ́ láyé mi. Mo bẹ̀ ọ́ Olúwa. Ṣiṣẹ́ láyé mi. Yes, Lord. Yes, Lord. Power of resurrection begin to manifest in our life. Begin to work in our life. Àjíǹde Jésù jẹ́ ìmọ́lẹ̀. Resurrection of Jesus is light. Sọ fún Olúwa. Tell God. Ohun tí ó rú ọ lójú ni. What confuses you? Ohun tó rú ọ lójú. What confuses you? Olúwa mo bẹ̀ ọ́. God, I beg you. Sọ bẹ́ẹ̀. God, I beg Wípé you. Olúwa. God, I beg Ẹ you. bá mi ta ìmọ́lẹ̀ sí i. Show your light unto him. Ẹ fi yé mi. Make him understand. Don't let me waste my time. Má jẹ́ kí n pàdánù àkókò mi. Do not let me waste my time. Má jẹ́ kí n pàdánù àkókò mi. Mo bẹ̀ ọ́ bàbá mi. I beg you, my Father. Àti Ọlọ́run mi. And my God. Ẹ ta ìmọ́lẹ̀ sí i. Show light unto him. Wípé Ọlọ́run wọ́ndà. God of wonder. Ọlọ́run bàbá ìpèsè. God of our mercy. Ẹ ta ìmọ́lẹ̀ sí i. Show your light Ẹ unto ta him. ìmọ́lẹ̀ sí i. Show your light unto him. Pray. Show your light unto him. Hear about the next light. Father, let your light take place. Wípé Olúwa ìwòye ọdún tó ń bọ̀. By this time of next year, Jẹ́ kí n rí ẹ̀rí. let it have testimony. From now. Let it see, Lord. Ẹ̀rí àjíǹde rẹ Testimony of the resurrection. ní ìfarahàn. By your manifestation. In the spirit. Nígbà tí ẹ̀mí. Olúwa jẹ́ kí n rí ọwọ́ rẹ. Let me see your hand. Thank you. For good in my life. Ẹjẹ́ àbí àgbàlá ilé Olúwa lọ́wọ́. For me, this community to Ẹjẹ́ àbí àgbàlá ilé Olúwa lọ́wọ́. Wípé Olúwa. Àjíǹde rẹ. Agbára àjíǹde rẹ. Tó lọ sí ìpínlẹ̀ ìjọba yìí. Ó máa ṣiṣẹ́. Agbára àjíǹde Jésù. Tó lọ sí ìpínlẹ̀ ìjọba yìí. Gbogbo àgbàlá yìí. Kó máa ṣiṣẹ́. Kí ó máa ṣiṣẹ́. Kí ó máa ṣiṣẹ́. Ohun ìbọ̀dìrì. Ohun ìbàjẹ́. Tí àwọn ènìyàn bá fẹ́ mú wọnú rẹ̀. Kó di òfo. Kó di òfo. Kó di òfo. Gbogbo ẹbọ. Gbogbo ẹbọ. Kí Olúwa bàjẹ́. Kí Olúwa bàjẹ́. Agbára àti ìdè Jésù. Kó máa ṣiṣẹ́. Kó máa ṣiṣẹ́. Kó máa ṣiṣẹ́. Nínú ìjọsìn wa. Abẹ́rẹ́ agbára àti ìdè rẹ̀. Máa ṣiṣẹ́. Máa ṣiṣẹ́. Máa ṣiṣẹ́. Máa ṣiṣẹ́. Máa ṣiṣẹ́. Start working, Lord. Power of resurrection. Start working in our lives. Lẹ́yìn ní kẹ́bí àpáṣẹ Ọlọ́run lórí òkè yìí. We serve on this mountain. Orí òkè yìí
our sin